ẹ̀yin tèmi godmother B4B4 Lizzy Anjorin wọ́n ti jáde o láti wá fẹnu sí ọ̀rọ̀ tó ń lọ káàkiri orí TikTok àti orí Facebook lórí àwọn tí wọ́n ń gbé RIP sí orí fọ́tò ara wọn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé Lizzy Anjorin ó ti gbé RIP lórí fọ́tò àwọn ọmọ lóríṣiríṣi. Ó ti wá padà sí orí TikTok báyìí, ṣùgbọ́n àwọn tó lọ bá lórí TikTok ó dàbí ẹni pé wọ́n fẹ́ẹ́ lágbára jù lọ. Ó dàbí ẹni pé àwọn tó fẹ́ẹ́ sán lórí ju Lizzy Anjorin lọ. Bí Lizzy Anjorin ṣe ń gbé RIP sórí fọ́tò wọn làwọn gan tiẹ̀ ń gbé obituary Lizzy Anjorin síta. Ẹ̀yin èèyàn, kódà àwọn tó ti àtẹ̀jáde wípé wọ́n ló ti lọ o. Ẹ̀yin èèyàn, ilé ìgbẹ́nu tán ilé ilẹ̀ ti kẹ́ débi wípé ṣe ni wọ́n ń ṣàdúrà tí wọ́n ń kírun sí ara wọn lórí. Èyí gbẹ́nu tán ẹ̀yin èèyàn. Láàrin Lizzy Anjorin àti Madam Ojo Abẹ àti Akeem lórí TikTok, ọ̀rọ̀ náà gbóná fẹlifẹli, ó sì ní agbára. Ṣé ni àwọn èèyàn sọ wípé kò yẹ kí wọ́n máa gbé obituary Lizzy jáde. Bẹ́ẹ̀ sì ni àwọn kan sọ wípé tí Madam Ojo Abẹ èyí tó ń ṣe wọ́n ní kò bójú mu. Wọ́n lè Akeem náà ra wọlé, wọ́n ní kò dáa. Ẹ̀yin èèyàn, ṣé ni ìyá Lizzy Anjorin B4B4 ti jáde wípé àbí kò fẹ́ ra gbá fún gbogbo àwọn tí wọ́n ń sọ wípé tí wọ́n ń ṣe fún Lizzy ò dáa débi pé yóò ràwó fún wọn. Wọ́n ní ṣé bí Lizzy Anjorin bó ṣe ń ṣépèlé àwọn ọmọ ọlọ́mọ tó ń gbé fọ́tò wọn jáde, tó ń dára oríṣiríṣi, tó ń pajá, tó ń pa adìẹ lé wọn lórí, wọ́n ní ṣòun ló dáa káwọn wá gbẹnu tí wọ́n falágbàfọ̀, àbáwọn ò lẹ́bí, àbáwọn ò lára tí ó dá wọn lóhùn. Ẹ̀yin èèyàn, Madam Elizabeth Ọbánlá, ìyá Lizzy B4B4 wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn. Ẹ jẹ́ kèmí àti yín, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ lórí ọ̀rọ̀ náà. Gbogbo ń tẹ̀yìn náà bá rò lórí ọ̀rọ̀ yìí, ẹ fi dáhùn yín, ẹ fi sí orí comment section. Ire o. A máa wíru, 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 a máa wíru. Tá a máa sáná envy ní envy náà ni gbogbo ẹ̀ náà lo envy. Ẹ̀yin olórí burúkú olóṣì ka ẹ̀dá yìí. Orí yín bàjẹ́, orí yín dàrú, orí yín fọ́ bálabàla dànù. Àwọn talẹ̀ ẹgbẹ́ ìyàlá ìyá yín bí. Èmi wọ́n bí mo sọ fún yẹn wá fọlọ́pàá yín mú mi. Tí n bá ní kúrú kí n bá yín dọ́gba. Ẹ wá fọlọ́pàá yín mú mi bí. Wá fọlọ́pàá, kẹ́ wá fọlọ́pàá gbé yọ̀kan bí. Kí la máa gbé kí la ń bára wa fà. Tó bá báyọ̀ jà, ẹ bá búra yẹn nọ́mà. A ṣe ń búra lórí ọtí èèyàn ṣe ń búra èèyàn ti pẹ́. Èèyàn kan bá mi sọ̀rọ̀ bíbá yìí níjọ́ wo bíbá yìí. Lẹ́yìn àìpẹ́ yìí lẹ́nìí gan ni woman yẹn wá náà honorable yẹn ó wá láti Ìbàdàn. The woman was talking, mo ní no, woman yẹn bá mi sọ̀rọ̀, mo wá sọ fún mo ní mo ní ẹ wo nǹkan tí ojú family tèmi lórí social media. Ọ̀rọ̀ òṣèlú lásọ débẹ̀, ọ̀rọ̀ òṣèlú yára là ń sọ débẹ̀. A búra wa, a máa búra wa gidi, àti búra wa ti fojú àárín nǹkan kò sẹ́ni gbèdé gbogbo orú eléyìí náà, kò sẹ́ni gbèdé gbogbo bíbá yìí. Kò sí èèyàn tó gbé bí Esabod ṣe bá mi fà tó. Esabod gbé fọ́tò ọmọ mi síta rí. Bí èmi àtàbí ká bá ṣe fà tó, àbí ká gbé fọ́tò ọmọ mi síta rí. A rí nǹkan tó jọ rí. A máa búra wa. Wọ́n á dẹ̀ gbé kún ọkọ mi, ikùn ni. Wọ́n bá ti gbé bọ̀dá Àdìsá, ikùn ni. Mo dẹ̀ kó máa yẹn bú ikùn bọ̀dá Àdìsá yẹn. Mo máa ti rí rẹ̀. Bóyá ó sọ fún pé kí n stop, kí n máa ṣe kíní. Which is normal. Ẹ lè bọ́kọ́ mi, ẹ lè bú mi, normal. Kí ló ṣẹlẹ̀ sáwọn ẹni tí ó ṣẹ̀? Gbogbo wa la gbọ́mọ sínú. Everybody ló jẹ́ abíamọ. Everybody lábíamọ. Everybody lábíamọ. Adíkọ́lá wo lẹ́ni kì í mú. Èyàn máa wá ní gbogbo ìgbà, a máa lu ṣẹ́rẹ́ lórí àwọn, a máa lu ṣẹ́rẹ́, a máa ṣe gbogbo ẹ̀. A máa lu ṣẹ́rẹ́, a máa ṣe, a dẹ̀ máa pè. Nígbà tó gbé fọ́tò àwọn ọmọ mi síbẹ̀, kí lẹ̀ ṣe tèmi? Tó máa sọ báyìí, ó ní ọ̀ràn mi wá ni, ó ní gbé mi wá ni, ó ní manipulator ni mí, ó ní kinní kan ni mí. Kí ló wà ń bẹ̀? Kí ló wà ń bẹ̀? Ṣé gbogbo family ló máa dákẹ́ ló máa wò? Gbogbo family ló máa sọ pé ẹ má worry. Èyí tó ń gbé wá ní gbogbo ìgbà ni a máa gbé gbogbo ìgbà. Gbogbo family àwọn everybody àfilẹ̀. Ó wá dójú family tán náà ò ní gbà. Ẹ̀yin kan ẹ wá sọ́ di ẹ, ọ dáwọ́ lé lórí. Ọlọ́run ò ní ẹ̀ ní ṣoríire. Ọlọ́run ní fire fún gbogbo yín. Ọlọ́run ní fire fún gbogbo yín.
ẹ̀yin ìka burúkú yìí èèyàn wá gbogbo ìgbà ọmọ ọlọ́mọ ni ó tún ti hi ọmọ tuntun tó ṣẹ̀bí yẹn ó tún hi ọmọ tuntun tó ṣẹ̀bí ẹ jẹ́ ká fọ́ gbogbo ẹ̀ lójú everybody ká mọ bí tá a kù sí àwọn talẹ̀ ń bá wí talẹ̀ gbẹ àwọn lẹ́fẹ́ máa fi ọ̀dẹ́ rúbà bíbà mo ti sọ fún yín tí n bá bẹ̀rẹ̀ tèmi ó máa le ẹ má gbé wèrè wá bí ẹ má gbé wèrè wá bí ẹ má gbórí burúkú wá bí a ní.